mọ̀dúnmọ̀dún àbúrímọ̀dún ọdún máa jọ kologbe má gba ọba rẹ̀ mo ṣe tún dìta mo ṣe tèṣí mo tún ṣe tọdúnwé èmìrè wa ìwọ mò ń bá wọn fẹ́ lómìnira ṣe àṣẹ o wọn pa àròṣù àṣẹ jìgbò wọn pa ọmọ ní gèlègèlè wá wọn máa pa ọ̀rẹ́ àṣẹ wọn bẹjọ pọ ká wọn bẹjọ pé wọn bẹjọ pọ mọtò tẹ nọtẹ ẹ ń dọjọ pa ẹ wọn ti tẹnu àgbègbè ejò kọwọ kọlọ jẹ kí nánà ṣó wà tẹ kò mọ ilé gbé wọn ní ọ̀nà tó bọ̀ gbó kó ṣe máa lọ wọn ní ọ̀nà tó bọ̀ gbó wọn ní ọ̀nà tó bọ̀ gbó ẹni máa pa ọ̀nà máa pa ẹlẹ́nu lẹ́sẹ̀ fi pẹ́ kọ́ ẹ tó ilé ìgbà ọ̀nà ọba ní ṣe wà ẹnikẹ́ni bá bẹ́ẹ̀ kó bá bẹ́ẹ̀ kó bá ń kó iṣẹ́ máa kúrò ẹja ojú àgbà ni kí ẹ ṣe sọnù ẹdun ẹ̀rọ ṣùgbọ́ àgbà ìwé ìlédì ẹ̀rọ máa yẹ̀yàn tá a Nwa Media iléeṣẹ́ rẹ̀ ní dàrú o iléeṣẹ́ rẹ̀ ní jóná o iléeṣẹ́ wọn máa gbèrú sí o òkè òkè rẹ̀ mímú sí òkè òkè rẹ̀ máa lọ o iléeṣẹ́ wọn ibi gíga máa ti máa gbọ́ rẹ̀ o máa gbọ́ níbi gíga lábàdàn ẹ̀fọ́ ẹni ẹ̀ ṣe ń ṣe ní Nwa Media fọ́ṣọ́ òfẹ́ dàrú ẹ̀rọ iṣẹ́ máa kúrò ẹja yìí.